afẹ́fẹ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ẹ̀dọ̀ kíyèdè lóríṣiríṣi. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. àwa la ní. ẹ kú ojúmọ́ ní gbogbo ibi tí a bá ti ní àǹfààní láti máa gbọ́ ìkànnì alábùkún fún ìkànnì alálùbáríkà yìí tó ń gba 100.9 FM níbi tó jẹ́ pé ẹ̀fíìsì báyìí ní tiwa o ọlọ́run ló pé orí bẹ́ẹ̀ o Sunday tó gbẹ̀yìn nínú oṣù kọkànlá November last Sunday ní òní o òní ọjọ́ ìkejìdínlọ́gbọ̀n oṣù kọkànlá 2021 ìwé aláwìyé mi sọ pé àǹfààní onírù tó bá ti bọ́ sí gbó kò sí ohun tí a fi ń wá o àǹfààní underline opportunity kò ní ìrù tail débi pé tó bá bọ́ àfi tó bá ti bọ́ tó bá ti lọ ó lọ nìyẹn o kí ni àǹfààní pa jí àlàyé lẹ́nì àǹfààní ní o ohun rẹ ibi tó wà ohun tó ń rí tó ń wò yẹn àǹfààní ní ọkọ tá a ní aya tá a ní ọmọ tá a ní àǹfààní ní o tó bá ti bọ́ téèyàn sì lò àbí téèyàn ò lóore òní English teacher mi fi dá sí pé the great impatient visitor in life is opportunity àǹfààní ní àlejò tí kì í farabalẹ̀ fún yàn kì í sọ pé èmi mo dé mò ń wò ẹ̀ dúró dè mí mo dó di ẹ̀ jókòó di ẹ̀ mo wà nílé ẹ̀ lòmíràn o téèyàn bá ti gba ìṣíníyè Abrahamu àwọn ọkùnrin mẹ́ta lórí Genesis chapter 18 kò sẹ́ni tó sọ fún òun ló wà sensitive enough láti mọ̀ pé àǹfààní ló dúró yìí ẹ wá jẹun kí ni wọ́n jẹun tán báyìí ìyàwó yín kọ́ òun ló ṣe ń jẹ tẹ́ ń jẹ sá níwòyí àmọ́dún kábíyèsí ọlọ́run ìròyìn láwa kà ó Benjamin Adésínà ọlọ́run tọ́lá ní orúkọ ti èmi kábíyèsí ọlọ́run lórí tábìlì ìròyìn láàárọ̀ yìí àwọn ìwé ìròyìn tó wá dé wọ́n pọ̀ díẹ̀ ìwé ìròyìn Punch tí o ní ọjọ́ ìsinmi ó wá dé o Vanguard ó wá dé o ìwé ìròyìn The Guardian ó wá dé o Daily Times ó wá dé Blueprint òun náà wá dé o ìwé ìròyìn PM náà wá dé o àti pẹ̀lú ìwé ìròyìn Daily Trust náà wá dé o pẹ̀lú àwọn àkọlé ọlọ́kan òjọ̀kan ṣé ìwé ìròyìn Daily Trust ń sí ẹ̀ olórogún ni àwọn àkọlé tó wà ń bẹ̀ ń tiẹ̀ lápàtún lápàsí lókè téńté lọ́wọ́ ìsàlẹ̀ gbẹrẹ́ ìwé ìròyìn Blueprint náà olórogún ni àmọ́ àwọn tó kù yẹn mi ò bá tó orogún wáyé ẹ má fẹ́ jọ́ mi sùn ká eléyìí ayé jẹ́ òyọ́ láàárọ̀ ọjọ́ ìsinmi kábíyèsí ọlọ́run bàbá olódò ní odò tí agbọ́n tí ò gbẹ fà lónìyàn bùkátà ọlọ́run fún mi ń dá tòlótòló àbójẹ́ ni o lójú ìwé kínní ìwé ìròyìn The Punch tí ọjọ́ ìsinmi tí mo rí báyìí àkọlé tó hàn dé ńbẹ̀ tí mo rí pé Okorocha kì í ṣe onígbọ̀wọ́ fún àwọn tẹ́ pé wọ́n ń da àlàáfíà ìpínlẹ̀ Imo tó ń dà láàmú èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o olùrànlọ́wọ́ pàtàkì sí Rochas Okorocha ló sọ bẹ́ẹ̀ láàárọ̀ yìí ìwé ìròyìn wo ìwé ìròyìn The Punch ni aka o ìwé ìròyìn Vanguard mo rí eléyìí mẹ́ pé DPO ẹni àkọ́kọ́ ní ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá àgọ́ ọlọ́pàá kan níbo ìpínlẹ̀ Edo ló ti ṣẹlẹ̀ o wọ́n ti gbé bàbá o àwọn tó wá gbé ẹ fẹ́ rí bàbá yín ẹ̀gbọ́n yín ọ̀rẹ́ yín ọ̀gá yín ọkọ yín àwọn yín ẹbí yín ẹ san mílíọ̀nù 50 million naira only kẹtòrí o ìwé ìròyìn Vanguard ló gbé láàárọ̀ yìí aka o The Guardian mo rí ilé náà o lápásì ilé tí mo níbẹ̀ ni pé àwọn àjọ ààbò ara ẹni làbò lú NSCDC wọ́n ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún 2,000 àwọn akẹ́kọ̀ọ́ àti 300 àwọn olùkọ́ níbo ìpínlẹ̀ Ondo ẹ̀ńtẹ́tìlẹ̀ pọ̀ ju látàrí kíni o ètò ààbò yìí náà ni kó lè fẹsẹ̀ rinlẹ̀ níbo ilé ẹ̀kọ́ ṣùkúrù kábíyèsí ọlọ́run akáwó ìwé ìròyìn Daily Times ni mo ti rí lẹ́yìn pé àjọ tó ń ṣe sẹ́ńsọ̀ tó yẹ pé wọ́n ń ṣe ìkànìyàn NPC pé tí àwọn bá lọ kùnà táwọn lọ já FEG táwọn lọ já ọkùnrin disappoint wọn ní ọdún tó ń bọ̀ látàrí pé ìkànìyàn àjọ yìí lè forí ṣọpọ́n o èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o kọmíṣánná kan tẹ́ pé ní inú àjọ yìí ló ní ayé òfóòtọ́ o ọ̀run rẹ̀ wẹ̀kẹ́ o ṣùgbọ́n eléyìí tó ń sọ yìí àfi káwọn gbé ìgbésẹ̀ tó yẹ ká ó ti jáde eégún ẹ̀ tó jáde ti kú láì wo àìrí láì níkà tí mo ti báyìí lágbára ọlọ́run kíkà ní ìwé ìròyìn Blueprint ni mo tiri lè pé ó ti lé ní mílíọ̀nù 3 tó wá tó gbé 1,000 tó lé díẹ̀ tó gbèrú ní jẹ́ pé abẹ́rẹ́ láti dẹ́kun ìtànkálẹ̀ ọmọ 19 years ó ń da ilé àmàlejò ọbú àlejò hàn tó ní wọ́n bá yín gbé ta ní rọ́ọ̀dọ̀kiri ò ní bá gbé bí COVID-19 abẹ́rẹ́ ìtànkálẹ̀ láti dẹ́kun ẹ̀ pé àwọn tó ti gbà báyìí èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o ìwé ìròyìn Blueprint èmi ti rí o àwọn àjọ tó yẹ pé wọ́n mọ̀ nípa ìyẹn NPHCDA ní ti ìlera àwọn ló sọ̀rọ̀ sókè láàárọ̀ yìí mo rí eléyìí o PM ni o ló gbé pé orílẹ̀-èdè tó dáa jù lọ ní àgbáńlá yé àwọnú bá ńlá kú ìyá ńlá ya ìṣòro èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o orúkọ tí mo rí ń bí ẹ̀bùn Clark ló sọ bẹ́ẹ̀ o ẹni tẹ́tí lẹ́kọ̀ọ́ ẹ wo ní agbára ọlọ́run àkọlé ọlọ́kan ìjọ̀kan náà dé o ẹ jẹ́ á dé òkè lọ́hùn lágbára ọlọ́run tá a bá wá ti òkè lọ́hùn dé
a máa mú ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. Pápájìnlẹ̀ inú ìwé ìròyìn nítùngbà FM 100.9 tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn jákèjádò àgbáyé o. Pápájìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ó gbéra tán nìyẹn o kábíyèsí ọlọ́run ìwé ìròyìn nìkan ọjọ́ ìsinmi náà ni mo fi ń ṣe de o pẹ̀lú àkọlé tí mo rí ẹ̀ ń tẹ́tílẹ̀ pọ̀ jù lápàtún pé Okorocha kì í ṣe onígbọ̀wọ́ fún àwọn tó ń da àlàáfíà àbí ìpínlẹ̀ Imo tó ń dà láàmú tó ń yọ lẹ́nu èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o olùrànlọ́wọ́ pàtàkì sí Okorocha ló sọ bẹ́ẹ̀ láàárọ̀ yìí ọ̀rọ̀ ìwé aláwòye mi ni o ó ní wítèmídèmí onítàwọn awúti ẹ̀kọ́ tó lọ ní o adífá fún ìròyìn tó wọ́n dé jẹ́ pé gómìnà nígbà kan rí ní ìpínlẹ̀ Imo torúkọ ẹ̀wọ̀n dé mi o tó jẹ́ pé sẹ́nẹ́tọ̀ Rochas Okorocha ló ti sẹ́ ẹ̀sùn kan tí wọ́n fi kàn pé àṣẹ nílà á sì gbé wàhálà ètò ààbò ìpínlẹ̀ Imo tó jẹ́ pé ó mẹ́hẹ̀ yìí ẹni méjì kọ́ ni kẹ́ lọ wọ́ọ̀dì ẹ̀ kẹ́ lọ mú kẹ́ lọ fà kẹ́ lé kẹ́ sọ nípa ìpòhùn ló wà ní díẹ̀ pé Rochas ni o ó di sẹ́ o ó ní ẹ má fi ọ̀rọ̀ kọ̀rọ̀ kọ́hun lẹ́nu lọ́rùn o ó fi ọ̀rọ̀ sí ẹnu tẹ́ pé ó jẹ́ ọ̀rọ̀ pàtàkì sí Rochas Okorocha nípa ti ìgbóhùnsí afẹ́fẹ́ tó rúkọ tiẹ̀ hàn lẹ́mi o yẹn Sam òun ẹ̀mẹ́ odò ló jẹ́ pé wá ń sọ̀rọ̀ pé mọ Rochas Okorocha ni pé olólùfẹ́ àlàáfíà ni olólùfẹ́ ìṣọ̀kan ni pé ó jẹ́ ń jẹ́ pé ó fẹ́ràn ìpínlẹ̀ Imo ó fẹ́ràn Nàìjíríà gbogbo nǹkan tiẹ̀ tó ń dáwọ́ tó ń gbé nígbèsè pé àlàáfíà ni ṣáà tó pé èèyàn lọ ni Rochas Okorocha ó ń sọ ilé ìdímọ̀ pé ohun tó yẹ kí Òkòbó ìjọba ìpínlẹ̀ Imo àbí ẹni tó wà lórí ẹgbẹ́ gómìnà pé Òkòbó wọn dàbí pé kò bọ́ ni wọn wá láwọn lè bọ igba abẹ́rẹ́ lóòkùn ó ní kò yẹ kó rí bẹ́ẹ̀ ó ní sẹ́rí àwọn ó ní àkì í dáyé tún ṣe àkì í dáyé bàjẹ́ pé ohun tó yẹ kán ṣe kì í ṣe pé mọ́sù la fẹ́ lò àbí kìnní kan pé àwọn èèyàn ajọ́ máa ṣe ni pé àwọn onílù onífẹ́ ó tù nígbà tí ilé bá ti mọ̀ pé àwọn náà jọ wà ń bí àjọ wà ń bí ní kíní ìkíní wa ni aláàdì ṣe kó dáa pé ó máa ṣe àtẹ̀síwájú pé àbọ̀dà pé àwọn ìjọba wọn ò fẹ́ ṣe eré àbí wọn ṣe pé wọ́n ń fi ẹ̀sùn kọ́ ẹni ẹ̀ wo ẹ̀yin tó jẹ́ pé àjọ ọlọ́pàá gẹ́gẹ́ bó ti hàn nínú wẹrẹ pé ẹni tó jẹ́ ní akọ́ ní àjọ ọlọ́pàá Nàìjíríà tó dájú ní àgbáyé ìyẹn ọ̀gá àgbà àjọ ọlọ́pàá Nàìjíríà pé àwọ̀ wa ó yá ẹgbẹ́ ìgbésẹ̀ wádìí gẹ́gẹ́ bí ẹ̀sùn tó fi kọ Okorocha yìí olùrànlọ́wọ́ pàtàkì nípa ti ìgbóhùnsáfẹ́fẹ́ nípa ti Okorocha ló ń sọ bẹ́ẹ̀ pé ẹ ṣe wádìí iye tó ń sọ allegation ní ẹ̀rọ irọ́ ọlọ́pàá ní ìkóso tó ń bẹ̀ pé if there is nothing to hide there will be nothing to fear ẹ jẹ́ káyé dẹ̀ mọ̀ pé lóòótọ́ bóyá ìwádìí ẹ wá bá ọwọ́ Okorocha mẹ́ o ó pọ̀ ó jù bẹ́ẹ̀ lọ ìwé ìròyìn mo ti náà lọ ìwé ìròyìn The Punch on Sunday mo ka díẹ̀ mbẹ́ ẹ mọ̀ tí ẹ kẹ́sìn náà ẹ̀rà ẹ̀ka o yé ìwé ìròyìn Vanguard mi ò bá tó rogún wáyà àsìkò yóò sí láàárọ̀ yìí o àkọlé tí mo rí lọ́wọ́ ìsàlẹ̀ gbẹ̀rẹ̀ òun nílé pé DPO kan ní ìpínlẹ̀ Edo wọ́n ti jí gbé o àwọn tó wá jí gbé wọ́n gbé bàbá gbé wọ́n ní ẹ fẹ́ rí bọ̀dá yín ẹ̀gbọ́n yín àbúrò yín ẹbí yín mọ̀lẹ́bí yín ọ̀gá yín ọ́fíìsì àtàjí gbé 50 mílíọ̀nù náírà péré lẹ́sàn-án kábíyèsí ọlọ́m ọ̀rọ̀ ìwé aláwòye mi ni o ó ní gbólóhùn kan bọ̀rọ̀ jẹ́ gbólóhùn kan rẹ̀ ó tún ọ̀rọ̀ ṣe o àti pẹ̀lú ìwé aláwòye mi ìbá ọlọ́run ìbá yín Yorùbá ó ní sẹ́kò bọ̀nà kò mọ ẹni ọba ojo kò mọ ẹni ọwọ́ o ló dín fáwọn olùdókòyà ó hàn dé pé ọ̀gá àgbà àjọ ọlọ́pàá kan jẹ́ pé DPO ní ìjọba ìbílẹ̀ Esako Central ní ìjọba ìbílẹ̀ kan ní ìpínlẹ̀ Edo ló jẹ́ pé tó ń ti àgẹ́nẹ́bodè bọ̀ pé ó ti hàn dé báyìí torúkọ ẹ̀ hàn dé pé Ibrahim Isaac ló jẹ́ pé àwọn ajínigbé wọn gbé o gẹ́gẹ́ bó ti hàn dé nínú ìwé pé ní ọjọ́ Jímọ̀ ní ìrọ̀lẹ́ ní ìṣẹ̀lẹ̀ pé ó ti ẹ̀ ń bọ̀ ti ẹ̀ ní pẹ̀lú ẹ̀ ń tẹ́ pé nígbà tí sójà bá ń lọ á ní ọ̀dẹ̀lẹ̀ á ní lẹ́gbẹ̀ẹ́ pé àwọn jọ ń bọ̀ láti ìrìnàjò ní pé àmọ́ ṣùgbọ́n bí wọ́n ti ń bọ̀ yìí ní àwọn tẹ́pẹ́ ajínigbé ni wọ́n kọlù wọn lójijì gẹ́gẹ́ bó ti hàn dé nínú ìwé pé ẹni tó dàbí pé olùrànwọ́ tẹ́pẹ́ ń tẹ̀lé pé ọ́fíìsì aláti tẹ̀lé ọ̀gá yé wọ́n ló jápa orí yọ pé ó júbà ẹ̀rọ ó kàn lẹ́ àmọ́ ṣùgbọ́n bọ̀ ṣá DPO fúnra rẹ̀ ni wọ́n gbá mọ́ra pé ìwọ ọwọ́ tẹ̀ yá ó ẹ fẹ́ rí bọ̀dá yín wọ́n á fi léde pé mílíọ̀nù 50 náírà péré lẹ́ọ̀sán o ní aago 6 àbọ̀rọ̀lẹ́ ní ọjọ́ Jímọ̀ wọ́n sọ pé ìṣẹ̀lẹ̀ o yé ìròyìn yẹn ti jáde o eégún ẹ̀ tó dẹ̀ jáde ti kú láì wò ó ọ̀rọ̀ ìwé aláwòye mi ni o pé kọmíṣánná ẹni tó jẹ́ agbẹnusọ fún àjọ ọlọ́pàá ní ìpínlẹ̀ Edo ó wá sọ̀rọ̀ wọn ní gbogbo ìgbésẹ̀ àwọn oníròyìn wọ́n ti àtẹ̀jíṣẹ́ pé káàtì ẹ̀ lè gbọ́ wọn ni wọ́n gbọ́ àmọ́ ṣùgbọ́n bọ̀ṣà kọmíṣánná fún ìpínlẹ̀ Edo nípa ọlọ́pàá tó pé orúkọ ti ẹ̀wọ̀n dèmi òyìn Philip Ọgbàdù ló pàṣẹ pé ó yá ẹ̀yin ọmọ ẹ̀ṣọ́ wà láàbò tẹ́ pé kẹ́kọ̀ọ́ kọ́ṣẹ́mọṣẹ́ nípa àti ìdáàbò ẹ̀mí àti dúkìá Nàìjíríà tó jù ní àgbáyé tí ìpínlẹ̀ Edo ó yá irin tútù tó ń bẹ lọ́wọ́ yín láìsẹ̀sì wà fún àbí ó dẹ̀ ní òkú lẹ́nu ẹ̀kan lùgbó ẹ̀wá tó lọ́wọ́ ni o agbọ́dọ̀ rí o ó gbọ́dọ̀ padà dé o yé ìròyìn yẹn ti jáde mo dẹ̀ rí ń bẹ̀ pé God moves when you move ìwé ìròyìn mo ti rí o ìwé ìròyìn Vanguard mo kàdí ẹ̀ ń bẹ̀ mo gbẹ́nu kó ẹ̀ka o yé The Guardian àkọlé tí mo rí lápá sí rí o pé
àwọn ẹ̀ṣọ́ ààbò ara ẹni làbòlú wọ́n ti kọ́ àwọn ẹgbẹ̀rún méjì akẹ́kọ̀ọ́ àti ọ̀ọ́dúnrún àwọn olùkọ́ ní ẹ̀kọ́ bí a ṣe ń dáàbò bo ara ẹni àti ààbò ilé ìwé o. àkọlé tí mo rí nìyẹn o. ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ó ní ọwọ́ kan ò ṣe é pàtẹ́wọ́ ó practicalize ẹ̀ kò ní wọ́ọ̀kì àfi ọwọ́ méjì báyìí o. a kì í dá ètúnṣe a kì í dá yẹ́bàjẹ́ ìwé aláwòye mi ni sọ bẹ́ẹ̀ òun ló dífá fún ìjẹ́ pé ó hàn dé pé Nigeria Security and Civil Defence Corps NSCDC tó jẹ́ pé ti ẹ̀ka ìpínlẹ̀ Ondo ìyẹn àjọ ẹ̀ṣọ́ ààbò ara ẹni làbò aráàlú wọ́n ti gbé ìgbésẹ̀ pé ẹgbẹ̀rún méjì àwọn akẹ́kọ̀ọ́ ni àwọn ti kọ́ lẹ́kọ̀ọ́ látàrí pé ní ọba ẹni dáàbò ara ẹni àti ilé ìwé àti ọ̀ọ́dúnrún tíṣà gẹ́gẹ́ bó ti hàn dé pé wọ́n fi ọ̀rọ̀ náà sí ẹni pé ó jẹ́ adarí wọn tẹ́ pé orúkọ ẹ̀ jẹ́ ọ̀mọ̀wé Ahmed Abọ́dúnrin tó jẹ́ òní adarí fún ti ìpínlẹ̀ Ondo fún ti àjọ yìí ní Àkúrẹ́ ní ọjọ́ àbámẹ́ta náà dé yìí ni wọ́n sọ̀rọ̀ sókè pé a ti tírẹ̀nì àwọn èèyàn yìí wọ́n wá sí àlàkalẹ̀ pé ṣe rí ọ̀ọ́dúnrún yẹn kì í kú ṣe pé àwọn olùkọ́ ní gbogbo wọn pé àtàwọn tẹ́kọ̀ wọn kì í ṣe olùkọ́ tí wọn kì í mẹ́fún tí wọn kì í ṣe pé amúṣọ́ọ̀kì amáka láti máa kọ́ akẹ́kọ̀ọ́ ní ọdún yẹn kó sì gbọ́ àwọn akẹ́kọ̀ọ́ tó pé ẹgbẹ̀rún méjì ni wọ́n ti kọ́ ní ẹ̀kọ́ pé bá a ṣe ń dáàbò bára ní rè àti pẹ̀lú ààbò iléèwé báyìí ni pé nígbà tí èèyàn bá ti mọ eléyìí ọ̀rọ̀ English àmì ni wọ́n múlò gbọ̀ntàn sọ pé opportunity comes with attached responsibility nígbà tí wọ́n pé àwọn kan ń dàbí pé látàrí ètò ń gbogbo ìjínigbé underline òun rí o pé àwọn iléèwé làwọn kan ṣíjú sí pé ẹlẹgbọn làwọn ṣe gbígbé tẹ pé ẹjẹkẹyìn náà gba training ẹjẹkẹyìn náà jẹ training ẹjẹkẹyìn náà nímọ̀ kẹlóye láti ṣe kíni o dáàbò bọ́ra yín àti iléèwé nígbà tó pé àwọn irú ilé bá fẹ́ ṣẹlẹ̀ àmọ̀nà àti bọ́ ó pọ̀ ó jù bẹ́ẹ̀ lọ ìwé ìròyìn The Guardian tó jáde ní ẹ̀ní ni mo ti kárí ẹ̀ mẹ́ o mo kó mẹ́ẹ̀ ẹ̀ka oyè Daily Times rèé o tó wà ní ọwọ́ mi yìí àkọlé tí mo rí ń bẹ̀rẹ̀ pé àwọn àjọ tó ń rí sí ìkànnìyàn ní Nàìjíríà tó dájú ní àgbáláyé wọ́n ní àwọn àjọ yìí lè forí ṣọpọ́n tí àwọn bá já FG kulẹ̀ ní ọdún wo ní ọdún 2022 látàrí ìkànnìyàn ẹni tó ṣèkìlọ̀ yìí kọmíṣánná lábẹ́ àjọ yìí ló ṣe ìkìlọ̀ yìí ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ó ní kì í gbóná ká pé ó tutù bí ṣeéṣe ńlá wí o àti pẹ̀lú awífúnni kó tó dání òun làgbà ìjàkadì lórí fáwọn ìjọpẹ́ ó hàn dé pé National Population Commission àjọ tó ń rí sí ìkànnìyàn ní Nàìjíríà tó dájú ní àgbáńlẹ̀ pé bí àwọn bá lọ já FG kì í ṣe nìkan àwọn èèyàn díẹ̀ ní agbára ń bẹ lọ́wọ́ wọn àwọn alágbé lọ́nà pé ẹ̀ṣẹ́ kó tòrò kó tùbà kó tùṣẹ́ ń mú okòrò bó jẹ́ kó rí kí àwọn mùsùlùmí kan ní alihamudulilayi kírísítẹ́nì kan ní aleluya àwọn èèyàn kan ní mùsù o pé àwọn wọ̀nyí táwọn bá lọ já wọn kulẹ̀ ní ọdún tó ń bọ̀ látàrí pé kí ni o ìkànnìyàn tí ìjọba ń gbè lárò pé ní ọdún tó ń bọ̀ ó yẹ kí a ṣe láti lè mọ̀ ṣé bá lélẹ́ tí yóò bá mọ iye ẹni tó ń bọ̀ kò létò ni o tó bá ti mọ̀ pé èèyàn mẹ́tàdínlógún ni o èèyàn kìíní kan ni o àmì ètò wọn ti pé táwọn bá lọ já wọn kulẹ̀ a jẹ́ pé ó ṣeéṣe kí àjọ yìí kó forí ṣọpọ́n ọ̀rọ̀ English àmì náà múlò pé you cannot talk like a slave and live like a king pé wọ́n ń sọ ilé ìdímọ̀ láti pàṣẹ tó pé wọ́n ṣe ètò kan tó yẹ pé ọjọ́ mẹ́wàá ní ti ìgbáradì ìkọ́ni English àmì náà raw material for progress is planning pé látàrí pé kí ni ọdún tó ń bọ̀ sí ní ìkànnìyàn àmọ́ ọlọ́dún yìí kó tó di pé wọ́n gbé ìgbésẹ̀ láti ṣe pé ẹja tẹ̀ dánra wò ẹja wọ́n gbé ìgbésẹ̀ fún ọjọ́ mẹ́wàá pé ẹja ṣe ìdánilẹ́kọ̀ọ́ ká ṣe training àwọn tẹ́ pé ká fi síbí àtẹlẹ́ ńgbà tó máa dé tó mọ̀ tá ti gbáradì kò wá ní mẹ́ẹ̀ tó pé tó bá lọ mẹ́ẹ̀ ẹgbẹ́ bó ti yàn dé ń bí o ẹnìkan tó ṣe pé ọ̀gá fún àjọ yìí ti ìpínlẹ̀ lórúkọ ẹ̀wọ̀n dẹ́mi òye ni ọ̀gbẹ́ni Abíọ́dún Titus Òjó ló sọ pé ẹ wo tí ó bá lọ jẹ́ pé àlọ́ ṣe ohun tí ẹ ká ṣe ó ṣeé ṣe o kó jẹ́ pé àjọ yìí àforí ṣọpọ́n ìwé ìròyìn mo ti lára yìí ìwé ìròyìn Daily Times tó jẹ́ pé ó jáde ẹ̀yin náà mo ti ẹ ká ṣe o ẹni ọmọ ra ẹ̀ka mo kó mẹ́ẹ̀ mo wá gba bí lọ́wọ́ ń bó nìyẹn ìwé ìròyìn Blueprint olórogún lòún tiẹ̀ lápàtún lápàsì lókè lọ́wọ́ ìsàlẹ̀ gbẹ̀rẹ̀ ni mo ti eléyìí tí mo rí ó ní ó ti lé ní mílíọ̀nù 3 ọmọ Nàìjíríà tó dájú ní àgbà aláìjẹ́ pé abẹ́rẹ́ láti dẹ́kun ìtànkálẹ̀ àlejò burúkú ọmọ 19 years tó ń da ilé àmú yìí tẹ́ pé wọ́n ti gba abẹ́rẹ́ yìí o àkọlé tí mo rí nìyẹn o ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ó lẹ́ni tí nǹkan ò ṣe ó yẹ kó wà nǹkan ṣe o adífá fún ìjọ pé ó hàn dé yìí pé National Primary Health Care Development Agency tó yẹ pé àjọ tó ń rí sí ètò ìlera títẹ tí yóò jìnnà sọ́jọ́ pé ó wà ní abẹ́lé ni wọ́n kéde alẹ́ síta wọn tó pé ó fi hàn pé mílíọ̀nù 3 ti lé ní Nàìjíríà tó dájú ní àgbẹ̀jọ́ pé abẹ́rẹ́ yìí pé wọ́n ti gba abẹ́rẹ́ pé lẹ́kùnrẹ́ bí wọ́n ṣe làákà yìí látọwọ́ ìjọba pé àlejò burúkú ọmọ 19 years tó ń da ilé àmú yìí tí yóò mọ ọkùnrin kò mọ obìnrin kò mọ ìgbà kò mọ kúkúrú kò mọ olówó kò mọ kékeré pé tó bá kíyàn wọlé yìí ó lè mú kó wá pé láti dẹ́kun ẹ̀ ni pé ilé ní kí ẹ ṣe ẹgbà abẹ́rẹ́ pé ó ti wá hàn dé pé ó ti lé ní mílíọ̀nù 3 pé wọ́n ti gba abẹ́rẹ́ yìí gẹ́gẹ́ bó ti hàn nínú ẹni tó jí adarí fún àjọ ìtorúkọ ẹ̀wọ̀n mi o Faisal Shuaibu ló ń sọ ilé ìdìbò níbi ètò kan tẹ́ pé wọ́n ṣe ní ìpínlẹ̀ Nasarawa ní ọjọ́ Jímọ̀ ní Láfíà ní ọ̀sẹ̀ tí a wà yìí ló jẹ́ pé ẹ wo ní ẹgbẹ̀rún mílíọ̀nù 6 ló jẹ́ pé wọ́n ti kọ́ gba ètò pé first dose àwọn kan tó ń pẹ́ for second dose wọ́n ti gbà ó ṣàṣàlàyé àlàyé ẹ̀ pé gẹ́gẹ́ bí ìjọba ṣe ń gbà lérò tí wọ́n ṣe ṣètò ẹ̀ pé wọ́n kéde wọ́n
máa gbọ́ wọ́n polongo pé ẹgbẹ́ ìgbésẹ̀ ọmọ Nàìjíríà ẹgbẹ́ abẹ́rẹ́ yìí ẹ̀jẹ̀ lẹ́kùn ó ní àmọ́ ṣùgbọ́n bọ̀ ṣáṣí bẹ́ẹ̀ ni àwọn kan kọ̀ wọ́n sọ pé nígbà kò kàn wá pé ìyẹn pé tábàdà ní kò kàn wá ó lè kán ní tó kàn wá a ò lè sọ pé ó yẹ kí a gbà ó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ English àmì tó ti ẹnu alàgbà ìjáde ìyẹn obìnrin jáde ó ní freedom brings destruction but God's yoke bring promotion pé ńgbà míì wà tẹ́ pé Ọlọ́run ni má ṣe bẹ́ẹ̀ pé á dàbẹ̀ pé ìnira ló jẹ́ fún wa pé ó máa mú promotion wá ní o bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ìjọba onílù onífẹ́ ó tù àwọn lábí àwọn bàbá àti ìyá gọ́ọ̀mẹ̀ntì ni pé ẹgbà eléyìí pé àwọn náà kó gbà kékeré pé àwọn náà gbà ẹ wo ó wá sọ pé ó sì jìnnà sí tí àwọn ń fojú sí náà pé mílíọ̀nù ó lé ní 100 táwọn sì ń retí pé Nigerians ó yẹ kí a gba abẹ́rẹ́ pé ẹ wo iye tó sì gbà ó pọ̀ ó jù bẹ́ẹ̀ lọ mo kú òun bẹ̀ ìwé ìròyìn mo ti rí yẹn o ìwé ìròyìn blueprint ẹnu ọmọ ìra ẹ̀ka o ìwé ìròyìn PM òun ló ṣẹ́wọ́ sí báyìí tí mo rí o pẹ̀lú àkọlé tó ń gbèrú pé Nàìjíríà tó dáa jù ní àgbà ńlá yé a wà nínú bàbá ńlá kú ìyá ńlá ìyá ìṣòro èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o orúkọ tó wọ̀n dé ń bí ni Kòfẹ́sọ̀ Ẹ̀bùn Clark ni orúkọ tí mo rí bí tó sọ bẹ́ẹ̀ o ọ̀rọ̀ ìwé aláwìyé mi ni o ó ní ọ̀rọ̀ ní bá mo kó mo rò wá adífá fún ìlú tó jẹ́ pé ó wọ̀n dé yìí Kòfẹ́sọ̀ fún tó jẹ́ pé orúkọ ẹ̀wọ̀n ni Ẹ̀bùn Clark tó jẹ́ pé nípa ti ìmọ̀ kò ṣeé fi ọwọ́ rọ́ọ̀tì sẹ́yìn o gẹ́gẹ́ bí mo ti ń wo iye oníwèé ìròyìn PM pé òun ni Kòfẹ́sọ̀ àkọ́kọ́ nípa ti ẹ̀kọ́ ìmọ̀ theatre art ní Nàìjíríà tó dájú ní àgbáńlá ayé ó ní ètè tó dá ẹ̀rín lẹ̀ ìwé aláwòye mi ló múlò pé òun ló jẹ́ kí mọ́tòkà pé nípasẹ̀ àwọn tá à ń là kọjá Nàìjíríà tó dájú ní àgbáńlá pé ó dàbẹ̀ ni pé a wà nínú ìṣòro tó gbogbo díẹ̀ ó sì àlàkalẹ̀ ń bí o ẹgbẹ́ bí o ti hàn dé níbi ètò kan tẹ́ pé wọ́n ṣe ní ìpínlẹ̀ Èkó tẹ́ pé wọ́n pe àkórí ẹ̀ ní Lagos Art and Book Festival LABAF ní ìpínlẹ̀ Èkó tẹ́ pé wọ́n ṣe ó ní ló ti ní àǹfààní láti sọ̀rọ̀ lábẹ́ àkórí ìbéèrè kan pé how did it go awfully wrong níbo láti miss ẹ̀ tá ń lu pọ́npọ́n mọ́ wa lórí gan tá ń kó mọ́ wa gan tá ń ṣe wá ní jàǹbá Nàìjíríà yìí ló ti wá ń sọ̀rọ̀ pé pẹ̀lú àwọn ó ní ẹ̀wà apá gúúsù ìwọ̀ oòrùn níbí bó ní bí làwọn bá ṣe gbé a máa gbé lọ́la pé lílọ ni àwọn kan nìyẹn pé apá gúúsù àríwá lọ́hùn pé àwọn náà ń ṣe tiwọn pé àwọn ní àríwá lọ́hùn tiwọn pé iswap ni o àti àwọn gbogbo bọ́lá mi tẹ́ pé ó ní owó gbélé tí wọ́n pé àfi ó sọ tó pọ̀ ó ní bẹ́ẹ̀ yẹn fẹ́ bọ́ kú òun ìṣòro nínú ogun ayé ní wàhálà yìí ní ìdààmú ayé pé ó lè bára ẹ̀ àfi kó ń tàn kọ́ gbà pé mo ní ìṣòro ṣùgbọ́n àwọn ò ní no problem àfàṣẹ́gbèdì ló pé ó wá fi ọ̀rọ̀ English yàrá parí ẹ̀ pé guilt disappear when mistakes are admitted bẹ́lẹ́jọ́ bá mẹjọ́ ẹ̀ lẹ́bi kò ní pẹ́ lórí ìkúnlẹ̀ tábà tí wọ́n gbà pé Nàìjíríà tó dájú ní àgbáláyé yes ọ̀nà capital pé a ní ìṣòro tó pọ̀ bàbá ńlá kó àti yàrá kú àmọ̀ tó yẹ ká jẹ ṣùgbọ́n tábà ń tara jẹ́ ó ló ń pa àwọn lẹ́kùn ń dùn àwọn gan wọ́n sọ tó pọ̀ ẹ̀yin náà ẹ̀nà ọmọ ìròyìn PM News tó jẹ́ láàárọ̀ yìí ẹ̀ka o ìwé ìròyìn Daily mo pé o kì í ṣe Daily Trust ni o àkọlé tí mo rí ń bìrè pé èmi ò fẹ́ padà wá gẹ́gẹ́ bí gómìnà lẹ́ẹ̀kejì ṣùgbọ́n Ọlọ́run ló ń bá mi wí o pé ọmọ mi ló jẹ́ mọ́ ó bá mi wí ni o tí mo fi padà wá lẹ́ẹ̀kejì ọ̀rọ̀ ìwé aláwòye mi ni o ó ní purọ́ níyì ẹ̀tẹ́ ló mú wá o nígbà tí English àmì dá sí pé for every lie told another lie is needed to cover it up tíyàn bá yírọ̀ kalẹ̀ bí àpò wa gbẹgbẹgbẹgbẹ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ tó wá irọ́ tó ń dún bí aago ṣọ́ọ̀ṣì gbángán orí ẹ̀ máa fẹ́ni tó ń purọ́ fún dédé díẹ̀ ṣùgbọ́n irọ́ bí assembly gbángán orí ẹ̀ máa fọ́ gidi gan ni o ẹ̀ má dẹ̀ ń purọ́ ó máa padà jáde lórí fáwọn ìtọ́ pé wọ́n dé yìí tí n bi tí gómìnà ìpínlẹ̀ Benue Sam Otom tó ti sọ sókè pé èmi mi ò fẹ́ padà wá ṣe gómìnà lẹ́ẹ̀kejì níbo ìyẹn ní ìpínlẹ̀ wọn náà ni o Benue ó ní Ọlọ́run tó dákú tí kò nípa tó dáhùn tá ló ṣe rí ló jẹ́ pé a ó bá ògbà ó ṣe gómìnà lẹ́ẹ̀kejì o ó wá sọ ohun tó pọ̀ ń bí o ọ̀rọ̀ English àmì ló sọ bẹ́ẹ̀ o ó ní the easiest way to get God's attention is to give him yours ó lóun gbé ìgbésẹ̀ láti gbàdúrà àti àwẹ̀ fún oṣù mẹ́ta nígbà tó ń wá gbé ìgbésẹ̀ ni Ọlọ́run sọ̀rọ̀ pé akíló tó fẹ́ wá ná ó nítorí àwọn ohun táwọn ará Benue tí wọ́n ń sọ sí ohun tó ń bú ohun tó ń sáhùn pé ẹgbẹ́ tí yẹn bá ń ṣe nǹkan táwọn ti ẹ̀fẹ́ rí pé ẹni yẹn ń ṣe nǹkan pé ó tó kó súnyàn pé gẹ́gẹ́ bí òfin Nàìjíríà ṣe fà ìgbà pé bàbá lẹ́gbọ́n ní máa jó bàbá ní kò ní mọ̀ pé òun ti rò pé ẹ̀ka tó ń ṣe náà ó tó ó ní àmọ́ sí wọn ṣá ẹni tó dákú tí kò ní padà ní ó ṣẹ̀kan sí i mi ò kọ̀ ẹ́ sílẹ̀ ó ní tó pé bí gbogbo ayé bá pa lẹ́yìn yẹn tóun Ọlọ́run bá ti dúró tiẹ̀ àbùṣebùṣe o ó ní ṣùgbọ́n tí gbogbo ayé bá dúró tiẹ̀ tọ́lọ́ bá kúrò lẹ́yìn yàn pé rọlẹ́pàá ò pé nóò ló máa bá dé ó wá sí àlàkalẹ̀ gẹ́gẹ́ mo ti nù rí pé ṣé Jẹ́fítà tí wọ́n kọ̀ nù báíbù níjọ́ sí pé àwọn tó padà kọ́ lẹ̀ àwọn àgbàgbà wọn ló padà lọ bá pé ìwọ tá a kọ́ lẹ̀ la nílò báyìí ó ní Jósẹ́fù tí wọ́n ní ó ní Jósẹ́fù ọ̀hún padà gba ìdọ̀bálẹ̀ àwọn arákùnrin yẹn wọ́n tún fẹ́ ni wọ́n jẹ́ pé ìránṣẹ́ làwa ṣe ó ní Jósẹ́fù tún wá bọ́ wọn ó ní Mósè nǹkan tán ilé tí wọ́n ti fẹ́ pa Mósè ó níbẹ̀ ni wọ́n ti padà tọ́ Mósè dàgbà pé gbogbo eléyìí ni Ọlọ́run tó bá wọn tó ń fa pé òótọ́ ni ọ̀rọ̀ English pé a man that cannot do without God his generation will not do without him tó jẹ́ pé lẹ́yìn àdúrà oṣù mẹ́ta tó ń fọwọ́ gbèsè tọ́lọ́ sọ pé òun tún wá
wá padà tán dìbò fóun ó ń sọ ilé ìdí mímọ́ ẹgbẹ́ bó ti yàn dé nínú ìwé ìròyìn pé ẹni àmì òróró ni ó ní èèyàn lè ṣe mistake gẹ́gẹ́ bí adarí ó ní kejì pé ká máa sọ òde sí ó ní ká kàn máa gbà nímọ̀ràn ká lè máa gbàdúrà fún ni ó sọ ní tó pọ̀ ń bí láàárọ̀ yìí ó pọ̀ ó ní Ọlọ́run sọ fún un pé èmi ò sọ pé ò ní la ìṣòro kọjá ó là kọjá. God does not promise to take you over but to take us through láti mú wa lanú ẹ̀ kọjá. Ó pọ̀ pé nígbà tó máa ọmọ Israẹli lọ lérí kò mú ọgbà ibi tó yá Exodus 13:17-18 ibi tó jìn ní o ọ́tọ̀ọ̀mù ló sọ mẹ́ o inú ìwé ìròyìn mọ́ṣáláì ìwé ìròyìn Daily Trust tó jáde ní àárọ̀ yìí ẹ̀yin náà mọ̀ tí ẹ kẹ́ sí ẹnáwó mu ẹ̀rà ẹ̀ka o mo kó inú ìwé ìròyìn yẹn o yé mo sì wà mẹ́ mi ò kó mẹ́ mo rí kan lọ́wọ́ ìsàlẹ̀ gbẹ̀rẹ̀ pé emir kì í gba transfer emir kì í gba ìsíkò padà Marafa ó sẹ́ ó náà kó nu ẹgbẹ́ òṣèlú APC kẹ̀ lọ PDP ìsọ̀njọ́ olójọ́ tìlákè ojọ́ tìlókò ilé tí mo rí ni ọ̀rọ̀ ìwé aláwọ̀ yẹ́mi ni ó lóòtítọ́ lọ́jà òkúta owó lọ́wọ́ báyìí láàrin èké o ló dé fáfún ìtẹ́pẹ́yà ó hàn dé yìí ẹni tó yẹ pé ẹ̀ka kan nú ẹgbẹ́ òṣèlú Progressive Congress níbo ní ìpínlẹ̀ Zamfara tó yẹ pé orúkọ ẹ̀ hàn dé ń bí o ìyẹn Marafa ìyẹn Kabiru Garba Marafa ló ní nbọlẹ náà ń lọ kó ní ẹgbẹ́ òṣèlú Progressive ọ̀rọ̀ sínú ẹgbẹ́ òṣèlú PDP onírọ́ ni kò ìrọ́lẹ̀ pa ohun àjẹlẹ́wà kò sí ó tọ́ mẹ́ o àtẹnìkan tẹ́ pé ó ti jẹ́ gómìnà nígbà kan tẹ́ pé orúkọ tiẹ̀ náà wọ́n dé ń bí ìyẹn Abdulaziz nípínlẹ̀ Zamfara ìyẹn yára pé àwọn kò lè APC ó ní kò sí ní tó jọ pé wí tèmídèmí onítàn á wí tiẹ̀ kó tó lọ ní o ó ní ìròyìn ẹlẹ́jẹ̀ ni o tẹ́ ẹ bá gbọ́ bẹ́ẹ̀ o ọ̀rọ̀ English àmì nìyẹn o pé rumours are created by haters spread by fool accepted by idiots pé ìròyìn ẹlẹ́jẹ̀ àwọn tó kórìíra yẹn ló máa gbé jáde pé àwọn kan yí rẹ̀ kalẹ̀ ní gbì a máa jà lọ nígboro ayé bí nǹkan mí ni o pé àwọn tó wá jẹ́ wèrè á ní ǹjẹ́ ẹ ti gbọ́ pé kí ni bí ẹni tí wọ́n ní nǹkan ṣe tí wọ́n tán rí kan ṣe ǹjẹ́ ẹ ti gbọ́ pé kí ni ó láwọn mọ̀mú ọ̀dẹ̀ bó ṣe sọ yẹn gan bẹ́ẹ̀ ló ṣe ó láwọn òkú ẹgbẹ́ òṣèlú Progressive Congress ó ní àwọn tó pé nínú àwọn engineer tó jẹ́ kí wọ́n pilẹ̀ ẹgbẹ́ òṣèlú Progressive Congress tí wọ́n ṣe architect tí wọ́n ya pattern plan ilé ẹgbẹ́ òṣèlú Progressive Congress pé ó fi ń jẹ́ ẹgbẹ́ tó ń jẹ́rìí tó fi ń function tó fi ń lẹ́nu tó fi ń lágbára tó fi ń dasi tó fi ń mọ̀ sí lọ ní àwọn wá kó mẹ́bí fáwọn tó pé àwọn ni plumber àwọn ni roofing náà ṣe gbórí wọlé náà ṣe wà kàn ó ti yẹ yí pé òun àwọn kó mẹ́ ó ṣe ilé yìí pé lè kó mẹ́ fún wọn pé ibẹ̀ lẹ́wà wọ́n ń sọ ilé ìdìbò níbi ètò pé wọ́n ṣe àpérò ẹgbẹ́ òṣèlú tó pé àwọn ṣe tiwọn ní ọ̀tọ̀ àwọn míì náà ṣe tiwọn ní ọ̀tọ̀ níbi tó tiwọn débẹ̀ pé ẹnìkan tẹ́ pórúkọ tiẹ̀ wọ́n dé ń bí láàárọ̀ yìí ló dàbí alága tó wọlé ní apá ọ̀dọ̀ tiwọn Alhaji Surajo Garba Maitako ló wá ń sọ̀rọ̀ débẹ̀ pé gẹ́gẹ́ bí alága tẹ́ pé apá ọ̀dọ̀ tiwọn bí tẹ́ pé ẹ̀fì sóróyè ẹgbẹ́ òṣèlú Progressive ní ìpínlẹ̀ Zamfara yìí náà sọ tó pọ̀ táwọn ó ṣe ẹ wo ìròyìn yẹn pọ̀ ó jù bẹ́ẹ̀ lọ Daily Trust ni mo ti kà ẹnáwó mu ẹ̀ka òye Daily Mi tún dé o Daily Post ní eléyìí tí mo rí yìí o pẹ̀lú àkọọ́lẹ̀ tó gbèrò pé ọwọ́ àwọn ọlọ́pàá ó ti tẹ ọkùnrin kan tó jẹ́ pé alátìlẹ́yìn olólùfẹ́ ẹni àkọ́kọ́ Nàìjíríà tó dájú ní àgbáńlá yìí ni alátìlẹ́yìn ààrẹ Muhammadu Buhari ni o kéke àwọn tó pa ọwọ́ ọlọ́pàá yìí tẹ o Daily Post ló jí àwọn bẹ́ẹ̀ o ọ̀rọ̀ ìwé aláwọ̀ yẹmi ni o ó ní bí pápá ńjọ́lókò màjàlá ní ṣòfófó ìwé ìròyìn àwọn inú ìròyìn Daily Post nàìjíríà mọ̀ pé yes ọwọ́ ti tiẹ̀ ẹni tó ti kópa òkèèké o ẹgbẹ́ bó ti yàn dé nìwé ròyìn pé àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Anambra wọ́n ti fi ọwọ́ sìnkún wọn mú Chiadi Obi tó jẹ́ pé ó jẹ́ ọmọ ìpínlẹ̀ Enugu àtẹnìkan tó jẹ́ pé alákọ̀ọ́ta lòun ti tí orúkọ ti hàn dé bí o ń pọ̀ ní ìpínlẹ̀ Anambra lòun ti wá pé àwọn olówó ànídìí pé ikú tó pa ọ̀gbẹ́ni Kẹnẹsùkú òkèèké tó jẹ́ pé ó jẹ́ alátìlẹ́yìn agùntàṣọ́ lò èyí fún ju owó ààrẹ wa Nàìjíríà tó dájú ní àgbára yìí pé ẹni yìí yé bí ò bá rárá ìmọ̀ wádìí bari ara kì í balẹ̀ kó sọ ma wọn iná ń dún ni pé ẹni tó ṣe kópa ọwọ́ ìtẹ́ o ẹgbẹ́ bó ti hàn nínú pé òkèké ẹgẹ́ bí ìyàwó ẹ̀ ti ń sọ̀rọ̀ ó ní ẹni tó jẹ́ ẹni tó ṣe kópa ọkọ̀ tòun yìí tí mo ti dárúkọ ẹ̀ Chiadi Obi yìí pé ayálégbé àwọn ló jẹ́ tẹ́lẹ̀ látàrí èdè àìdè tó pé wáyé lọ́kàn àfi sànàyànà tó ṣe ọkọ̀ tòun tẹ́ pé wọ́n gbé dìgbàdìgbà ilé ìwòsàn àmọ́ ṣùgbọ́n mọ̀ṣá ó bá kú bọ́wọ́ ẹgbẹ́ bó ti hàn nínú pé ẹni tó jagun fún àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ yìí ó tẹ́ pé orúkọ ẹ̀wọ̀n ni tó Tokochukwu Ikenga ló fìdí ẹ̀ múlẹ̀ pé ó rí bẹ́ẹ̀ àmọ́ ṣùgbọ́n mọ̀ṣá níwèé yìí pé wọ́n ti ẹ̀ kéde ẹ̀ tẹ́lẹ̀ pé bí ọkùnrin báyìí ó ní àmọ́ ṣùgbọ́n nígbà tí wọ́n ti kéde ẹ̀ pé ọlọ́mọ ló máa ń lé ọmọ ẹ̀ tí kì í bà tó bá jẹ́ pé ẹni ẹni bá a lè mú ni pé ìwé ìròyìn Daily Post wá gbé jáde pé ẹnìkan tó jẹ́ olólùfẹ́ ààrẹ mọ̀mọ́dọ̀ ẹjọ́ pé wọ́n ti mọ̀ pé nígbà tí ẹ̀ ń sàtì gan gbogbo àwọn tó dà pé wọ́n léwájú àbí tó ń ṣàtìlẹ́yìn tó yẹ pé wọ́n lórúkọ wọn jẹ́yàn gan ẹni máa ń fa àwọn ọlọ́jọ́ ni pé abẹ́yẹn kan kàn tiẹ̀ sọ̀rọ̀ burúkú sí ààrẹ Muhammadu Buhari ẹni yóò gbà kan ní abẹ́ni pé ń ṣe ní ààrẹ Muhammadu Buhari àti ẹjọ́ ń jókòó ṣe pàdé pé torí pé ìfẹ́ tó ní sí ni o pé àwọn ìwé ìròyìn Daily Post tó gbé jáde ló wá mú kí àwọn tó jẹ́ pé wọ́n kẹ́kọ̀ọ́ kọ́ṣẹ́mọṣẹ́ ní
nípa tètè dáàbò kan wá kẹsẹ̀ bọ́ ló jẹ́ kí ọkùnrin tó pa ààyè tó mú kó bá kọ́ wọ́ọ̀yì níbi tó lọ sákamọ́ sí tó jọ fóònù dànù yé ọlọ́pàá ẹnìkan tán fi ṣe wọ́n wọ jáde pé ìwọ èèyàn kì í ṣe irú ẹ̀ kó wá mú jẹ́ o ní nàìjíríà ọ̀dọ̀ ọwọ́ ti tẹ̀ o gẹ́gẹ́ bó ti ń dára o ìwé ìròyìn mo ti rí o ìwé ìròyìn Daily Post tó yẹ pé ó jáde ní àárọ̀ yìí ẹ̀yin náà mo ti ẹ̀kẹ́ ṣe o ẹ̀nà wọn mú ẹ̀rà o ẹ̀ka o yé ìwé ìròyìn Blueprint mo ní orogún ni o tí mo fi ń káàdì ẹ̀ lára yìí pé lẹ́yìn ìgbéyàwó ọ̀sẹ̀ kan obìnrin yẹn yàwó ó mú orílẹ̀ ẹjọ́ pé ó yá ẹ tú èmi àti ọkọ mi ká nítorí nǹkan ọmọkùnrin ẹ̀ eléyìí tóbi jù àkọlé tí mo rí kábíyèsí ọlọ́run ọ̀rọ̀ English àmì ni ó ní marriage that will run into crisis the signs will have been there during the courtship ìgbéyàwó tó máa forí ṣọpọ́n nígbà tí a jọ rìn kọ ní nǹkan tó wọlé olólùfẹ́ pẹ̀lẹ́ ọkọ ìyàwó káàbọ̀ kó tó di pé wọ́n gbéra wọlé àmì á ti máa fojú hàn kó tó di pé wọ́n padà wọlé o ọ̀rọ̀ English àmì lóde bá fún òjò pé ó wọ̀n dé obìnrin kan tó rúkọ àwọn ọdún mi o Aisha Damupuwa tó jẹ́ pé ìgbéyàwó ọ̀sẹ̀ kan péré ní ìpínlẹ̀ Zamfara ló ṣẹlẹ̀ ló gba ilé ẹjọ́ sàríà lọ pé ó yá adájọ́ o olúwa mi o lọ́ọ̀dù ẹ bá ń tú èmi àti ọkọ mi ká o kí ló dé ọ̀rọ̀ ìwé aláwòye mi ni o ó lágbẹ̀ ló dìjà sílẹ̀ ọmọ odò sọ pé òun òdòdó kó bítìn bò yá òun pé màmí àlùpà lẹ́nì ìgbà tí àgbẹ̀ ń ju oṣù sí lónìí náà ni pópópópó ó ń lu yẹn ti ẹnìyàn pé àtàkì pé kí ni ó ní nǹkan ọmọkùnrin ọkọ tòun yìí pé yé pé eléyìí tóbi jù ó lè kú ìjà rẹ̀ ó lè wo ẹgbẹ́ bó ti ṣàlàyé wájú lẹ́jọ́ mi pé ẹ wò ó adájọ́ o nígbà tí a ṣègbéyàwó ní alẹ́jọ́ yẹn tó yẹ kó jẹ́ ìgbádùn kéèyàn máa gbádùn ó ní bí ẹni sunkún tó ń ká mọ́rí ni pé ẹ gbà mí ó ní ọjọ́ méjì lẹ́yìn ọkọ̀ òun tún dé pé omi jẹ́ ni pé wọ́n pé eléyìí ẹ̀mí wọn gbé o àmọ́ adájọ́ wa béèrè pé alàgbà ìwọ tó yẹ pé ọkọ ìyàwó ṣé ó lóun fara mọ́ tó wọ́n jẹ́ pé ó ní ọ̀rọ̀ English àbí pé learn to accept what you cannot change nígbà tó pé bọ́lá ṣe dáhùn nìyẹn tó ní ọ̀dọ̀ pé òun lè gba kínní mọ́ ó ní kán tó àwọn ká o yé ìwé ìròyìn Blueprint ni mo ti ka díẹ̀ ẹ̀ ń tẹ́tílẹ̀ pọ̀ ju díẹ̀ láàárọ̀ yìí tí mo fi ń ká díẹ̀ nílẹ̀ ohun tó máa jẹun là fi wéra wọn o aláboyún kan rèé ẹ̀kọ́ tó wà mẹ́la ṣe ń kà á ó ní ẹ̀tú aká nítorí pé ọkọ òun fi ìyà jẹun ìyà kí ló fi ń jẹun ohun tí obìnrin ń jókòó tì ń lé ọkọ ẹ̀ náà ni o ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ó ní ìyà méjì ló ń jòkó ìgbẹ́ a fi àdá pakún ikún sálọ ti yẹ ó jápa àdá tó nù ṣé ìyàwó di méjì báyìí ló di fá fún ròyìn tó wọ́n de pé ìgbéyàwó kan tẹ́ pé obìnrin kan tẹ́ pé ó ti lóyún sínú ló ní ilé ẹjọ́ níbo nílé ìṣẹ̀lẹ̀ ìpínlẹ̀ Kano pé ẹ̀yà tó wá ká o kí ló dé tó fi ní ká túbọ̀ yín ká ìyẹn wọ aláboyún yìí ó ní ohun tó ń kíyèsí ni pé ọkọ òun fi yà nǹkan méjì jẹun ó ní ìbálòpọ̀ ó ló fi ń jẹun níyà ni pé ara tó ní obìnrin jókòó tí ń lé ọkọ rẹ̀ ó ní kejì náà ni ó ń jẹ o ńgbà tó rújọ́ tiẹ̀ kalẹ̀ ni wọ́n á bí ọkọ lórí pé ìwọ ọkọ alàgbàtà ń kó ìtọ́jọ́ pé ọkọ àtàǹkó Abdullahi pé báwo ni ó ní ìyàwó tẹ̀ ń wò yìí adájọ́ ó ní bó ìwà yìí oyún oṣù mẹ́rin ń bẹ lára ẹ̀ ó ní tó ń bá fi ìyà ìbálòpọ̀ jẹ́ ṣé máa lóyún ni àní wọ́ màdàmú ó ní lóòótọ́ ni pé oyún oṣù mẹ́rin bẹ ó ní tìwọ́n ṣe oyún oṣù mẹ́rin yẹn ó lóṣù kan pé làwọn fi gbádùn àwọn láti bí oṣù kejì kẹta kẹrin pé kí ní sáfíìsì ló nídìí pé ó fi ìyà ìjẹun àtọ́njẹun àwọn níwò ohun tó ṣẹlẹ̀ pé já sún ìgbẹ́jọ́ yìí sí ọjọ́ mi yé àwọn oníròyìn ọ̀rọ̀ tó bá ti ṣojú wọn ó kò ní kíní o pé àyè má jẹun ọgbọ́ o àwọn ajé adé mọ̀ pé ní oṣù kẹrin ọjọ́ kẹta ìyẹn ọdún tí wọ́n sún ìgbẹ́jọ́ síbẹ̀ pé a máa tẹ̀síwájú lórí ẹ̀ kábíyèsí Ọlọ́run ìwé ìròyìn tí mo ti lára yìí ẹ̀ ń tẹ́tí lẹ̀ pọ̀ ju Blueprint náà ni ẹ̀kọ́ wà ń bẹ ẹ̀ka o adúpẹ́ ní ọwọ́ Ọlọ́run ọba tó dákú tí kò nípa tó dáhùn táwọn òṣèré sókò sún àtìmá lórí ojú ẹlẹ́gàn gbẹ̀nìgà òkè yá ọgbà ni tọ́mà ìkójú ti ara onípín ènìyàn dákẹ́ má sọ̀rọ̀ mọ́ Ọlọ́run ni sọ̀rọ̀ máa rí sọ Ọlọ́run ni tọ́lọ́ bá fi nǹkan ayé òfin ayé nìyẹn ìkànnì táwa yìí Ọlọ́run ló kórí bẹ́ẹ̀ àfi kéèyàn gbà fọlọ́run kò ní fa ayé hàn àmì àti àṣẹ o ó làbí ọpẹ́ ẹ̀mí ló wà ní di ẹ̀rọ yìí ó lè wo nígbà tí Dr. Aiskonga jẹ́ olùrànlọ́ pàtàkì fún wọn Sodiq Akínbólú láìfowó wa ń bẹ lọ́wọ́ ẹ̀ Ọlọ́run má máa jẹ́ ó bàjẹ́ lọ́wọ́ ẹ̀ o àmì àti àṣẹ o adúpẹ́ lọ́gbọ̀n yẹn olùfẹ́ ìkànnì tí a wà yìí ẹ ṣé sà ẹ ṣé mà ẹni àkọ́kọ́ ìkànnì tí a wà yìí àìkórira olówó àìbínú olówó ká má dárúkọ ẹ̀ réréré mímí dòdò mi ajàfẹ́tọ̀ ọmọ ènìyàn kábíyèsí ọlọ́njẹ́ àríyìn pẹ́sà àmì àti àṣẹ o ní ọjọ́ kẹrin oṣù December 4th lẹ́kìtì kábíyèsí Ọlọ́run inú ọgbà tòǹgbà náà ni àǹkárá sì wà nílẹ̀ ìyẹn ní on the 13 sí on the 26 oṣù ìkejìlá December 13 to 26 of December ọdún tí a wà yìí ni o yé Christmas fun fair party àwọn ọmọ wa 1,000 náírà 1,500 naira èlò nìyẹn pẹ̀lú ẹ̀bùn àti tí wọ́n máa rí ẹ̀kọ́ tó máa kọ́ ẹ má bu ọmọ mọ́lé ẹjẹ́ ajẹ́ kan jáde káwọn náà dúpẹ́ kan yìn lọ́run pé Ọlọ́run tún ṣe o àtúnretí ọdún yìí gbà kan àti ẹ̀ lè sí ara ṣùgbọ́n Ọlọ́run fàyè gbà lọ́dún yìí pẹ̀lú ìtẹ̀lé àwọn ìlànà tẹ́ pé ìdẹ́kun ìtànkálẹ̀ àlejò òbúkú yìí o 1,500 naira ní kábíyèsí Ọlọ́run English teacher mi sọ pé sí problem sí opportunities nínú àwọn ìṣòro tá à ń bá pàdé àǹfààní pọ̀ ńbẹ o àǹfààní ire lèmi ń sọ nípa o àǹfààní ire tó wà ńbẹ ní ká rí ká mú ká lò ó
ẹ wá rí i pé o lò ó dáadáa tó bá ti lò kan rí with time ó máa ṣílẹ̀kùn fún ìmí níbo làwọn àǹfààní wà lápàtún lápàsì níwájú àti ẹ̀yìn lókè àti ilẹ̀. Benjamin Adesina Ọlọ́runtọ́lá ní orúkọ tí èmi ẹ káàárọ̀ ooo. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn.